ẹ̀yin olólùfẹ́ Toyintomato ṣé dáadáa ni mo bá yín. Èmi ọmọ yín tún ti dé o, Toyintomato ọmọ wọn lókè àgbòbèjé ń jẹ̀bú igbó, ọmọ tàǹgìrà máa sọ, ọmọ orí mọ́lúsùn mo tún ti dé bí mo ṣe máa ń dé. Mo ti sọ fún yín pé mo máa mú àwọn ìròyìn pérénte, ìròyìn lérèfé wá fẹ́yìn fún ìgbádùn ẹ̀yin olólùfẹ́ mi, bó ṣe ń lọ lágbo àwọn òṣèré, bó ṣe ń lọ nígboro. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ ní àwọn ikọ̀ àwọn mùsùlùmí kan ló tako oyè tí Alhaji Wasiu Ayinde ṣẹ̀ṣẹ̀ jẹ lọ́dọ̀ Àwùjalẹ̀ ìyẹn ọba Síkírù Adésọ̀nà. Oyè olórí ọmọ ọba Akilẹ̀ Ìjẹ̀bú lápapọ̀ tí gbogbo pọ̀pọ̀ ṣìṣì yẹn dẹ̀ wáyé ní ọ̀sẹ̀ tó kọjá. Kódà Alhaji Wasiu Ayinde wà ní ìpèbí fún ọjọ́ 7 kí wẹ̀jẹwẹ̀mú tó wáyé ní òpin ọ̀sẹ̀ tó kọjá. Àáfàá kan ti wá jáde lórí ẹ̀rọ ayélujára o. Àáfàá Jamal Atayese ó ti tako oyè tí Alhaji Wasiu Ayinde jẹ yìí. Ó sọ pé òun gẹ́gẹ́ bí Wasiu Ayinde kò yẹ kó gba oyè yìí àti pé kó yọ Alhaji kúrò níwájú orúkọ ẹ̀ kó kúkú máa jẹ́ Olúwo Wasiu Ọmọgbọ́láhàn Ọlásùnkànmí Ayinde Marshal. Ó tún wá bẹnu àtẹ́lu ìyàwó Alhaji Wasiu Ayinde yẹn Emmanuela nípa tó ẹ̀ṣẹ̀ dé láti ilẹ̀ mímọ́ àwọn mùsùlùmí yẹn Mẹ́kà, nípé kò yẹ kí wọ́n lọ fira wọn sínú àhámọ́ oyè yìí débi pé wọ́n wà ní ìpèbí. So àáfàá Jamal ti sọ pé inú àwọn mùsùlùmí díẹ̀ kan kò dùn sí ìwà tí Alhaji Wasiu Ayinde wù yìí, ṣùgbọ́n títí dìgbà tí a fi kó ìròyìn yìí jọ Alhaji Wasiu Ayinde kò tíì fún àáfàá Jamal kò tíì fún lésì ọ̀rọ̀ rẹ̀ rárá. A tún ti gbọ́ pé Kẹ́hìndé Akínúsì tó jẹ́ òṣèré tíátà obìnrin tí ìràwọ̀ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń jáde, ó ti ju bọ́ǹbù ọ̀rọ̀ sí olóyè Sunday Ìgbòho. Ó bú olóyè Ìgbòho látàrí ọ̀rọ̀ tí olóyè Ìgbòho sọ tó fi kí àwọn olólùfẹ́ rẹ̀ lédè Gẹ̀ẹ́sì lórí ẹ̀rọ ayélujára. Kẹ́hìndé Akínúsì wá sọ pé olóyè Ìgbòho ń ká lòlò wípé èdè Gẹ̀ẹ́sì tó fi sọ ọ̀rọ̀ yìí kò dá gerege lẹ́nu ẹ̀, wípé kí ló dé tó ṣe ń ṣe dákúdájí. ṣùgbọ́n yẹ kẹ́yìn náà mọ olóyè Sunday Ìgbòho fúnra rẹ̀, ó ti fún Kẹ́hìndé Akínúsì lè sí ọ̀rọ̀ ẹ̀ o. Ó sọ pé kò lè dùn òun fún Kẹ́hìndé ìgbà tó yẹ pé bí iṣẹ́ tíátà tó ń ṣe náà ṣe ń dákúdájí nìyẹn, wípé torí ẹ̀ gan ni Kẹ́hìndé Akínúsì ò ṣe rọ́wọ́ mú nídìí iṣẹ́ ìròyìn. Bí àwọn kan ṣe ń sọ pé kò yẹ kí Kẹ́hìndé Akínúsì sọ̀rọ̀ sí Ìgbòho, làwọn kan sọ pé èsì tí Ìgbòho fún Kẹ́hìndé Akínúsì pé èsì yẹn dára. Olóyè Yemkem ìyẹn bàbá wa Kítúndé Ayẹni wọ́n ti sọ̀rọ̀ o. Wọ́n sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ 2 sẹ́yìn nígbà tí wọ́n gba Toyintomato lálejò ní ọ́fíìsì wọn. Wọ́n sọ pé iṣẹ́ ìròyìn àti ìpolówó ọjà lórí rédíò àti tẹlifíṣàn ló jẹ́ kí àwọn tètè rọ́wọ́ mú láàárín àwọn ẹgbẹ́ àwọn táwọn jọ ń ṣe iṣẹ́ apòògùn papọ̀. Wọ́n ní pé àwọn èèyàn rò pé bóyá àwọn tẹ́ nídìí ni. Wọ́n ti wá sọ, wọ́n ní pé kí a tako àhesọ ọ̀rọ̀ nípa ìròyìn ẹlẹ́jẹ̀ lásán ni, nípa àwọn tí àwọn kankan nídìí, nípa ọpẹ́lọpẹ́ àwọn oníròyìn ló jẹ́ kí àwọn tètè rọ́wọ́ mú nídìí iṣẹ́ oògùn pípọ̀. Bàbá yìí wá tún sọ pé àwọn ní dókítà ìbílẹ̀ àkọ́kọ́ tí ó máa ṣe oògùn ìbílẹ̀, oògùn Yorùbá tewétegbò tó máa ṣe sínú capsule. Ìpọ́dọ̀ àwọn làwọn tó kù tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, ìpọ́dọ̀ àwọn ló ti kọ́ iṣẹ́ yìí. Gbogbo olórin mà ló lọ kí Alhaji Wasiu Ayinde nígbà tó wà ń pèbí, àfi Alhaji Abbas Obesere nìkan. Àwọn olórin bíi Alhaji Malaika, Saheed Òṣùpá ni wọ́n lọ kí bàbá nígbà tó wà ní ìgbélé, ṣùgbọ́n Obesere nìkan ni kò lọ kí bàbá o. Ìdí tí tí ọmọ rápálá Alhaji Obesere ọba ṣàkàṣà tí wọ́n fi lọ kí Wasiu Ayinde nígbà tó wà ní pé ibi tó ń ṣe gbogbo pọ̀pọ̀ ṣíṣí oyè olórí ọmọ ọba Akilẹ̀ Ìjẹ̀bú lápapọ̀ tí wọ́n jẹ, ìdí tí wọ́n ṣe lọ kí wọn ẹnikẹ́ni kò lè sọ o. Ó kù sọ wà Alhaji Obesere bọ níjọ́ tó bá sọ̀rọ̀ ń pa ìpàá jẹ́ kẹ́ ẹ mọ̀. Mi ní rí ju yín lọ lórí ìròyìn lérèfé lọ́sẹ̀ yìí. Ìpàdé wa tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀. Ẹ ṣé gan, ó dàbọ̀.